nǹkan tó yẹ ká ṣe kí ló fi ti fà kó tùbà kó tùṣẹ àjọ ń tọrọ wa. À ń fi religion àfi ṣe òṣèlú, à ń fi òṣèlú àfi ṣe religion. Gbogbo ọ̀gá tó dá wa lálẹ́ ní Nàìjíríà yẹn tí a bá ṣe nǹkan tó yẹ ká ṣe, àwọn orúmọlẹ̀ àtàwọn òkú ọ̀run àtàwọn ẹlẹ́yẹ wọn ò ní máa yan olórí ọ̀dájú fún wa. Wọn ò ní máa yan olórí ọ̀dájú fún wa. Wọ́n á ti bá wa yan ẹni tó máa láàánú wa gẹ́gẹ́ bí olórí. Wọ́n á dẹ̀ ti yọ àwọn èèyàn tó pé ó máa bá ṣiṣẹ́ tí àìjọ́lọ́dì wọn Yorùbá àwọn ajẹ́ kan tó máa fi tún Nàìjíríà ṣe. Ṣùgbọ́n ṣẹlẹ̀ ní tọ́jú wa ni. Ẹni ẹ̀ ní recognize wa ni. Ṣẹlẹ̀ wọn máa bú wa ní ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí ni. Ìyànkúyàn láwọn máa yàn fún yín. Àwọn òkú tó wà lọ́wọ́ wa àríjùlẹ̀. Àgùn tó wà nílùú yìí pé ká máa supply ní vote every year a máa dínkù. Àwọn ọmọ ilẹ̀ rèé ètò ẹgbẹ́ bá lùbáríkà á sọ di ọ̀rá ìsà á sọ di court. Ọjọ́ tá a bá fẹ́ lè jẹ bẹ́ẹ̀ fún alágbò bẹ́ẹ̀ fún anímàlú àníkàn pa èèyàn á lè máa mú jẹ wọn ọdún ṣẹlẹ̀ ní. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Iṣẹ́ tó lọ́wọ́ mi wò jẹ́ àtàwọn tó ń takò wá àtàwọn tó ń di wa lọ́wọ́ ẹ lè kọ̀ mí ṣùgbọ́n ẹ má kọ̀ ọ̀rọ̀ ni. Torí nǹkan tí mò ń sọ ni pé ọ̀nà àbáyọ àtàtà wọn bá wá gbọ́dọ̀ àrọ́bà mi ò lọ́ pè ní ọ̀ṣọ́rò fún ẹ. Ọba àgbọ̀gbọ̀ ló ní kọ́tọ́ ní ṣùgbọ́n lọ́rọ̀ yìí kọ́ torí ọba bá dúró báyìí kò ṣe fẹ́ rúdù nù ìjọba ò lè ṣe ìgbé. Àwọn ọba wá ní o tí ọba bá lè fi mẹ́kì nǹkan pọ́pùlà ìjọba sọ̀pọ̀tì ìjọba ni. Tòkí ló jẹ́ ìjọba ìjọ àwọn ọba ló jẹ́ ìjọba. Ìjọ àwọn ọba ló jẹ́ ìjọba. Ìjọba láàrin ọba wọn lẹ́gbẹ́ wáyé wọ́n lè dé. Agbógbó ẹ̀sìn ló bá ń ṣe wà lọ church. Nígbà tó bá jọba gan láti bọ́ láti yọ kí ìwọ̀n wáyé ń lọ lọ́fíìlà. Kò lọ bá wọn kí ìwọ̀n jẹ̀jẹ̀ ẹ̀mẹ́ta ìdímọ̀. O lè parapọ̀ pọ̀ mọ́ ọ̀làràdú ẹ̀ o lè gbọ́dọ̀ ṣe ìṣẹ̀ṣe. Wọ́n á fi àsìkò yìí bẹ Ondo state àti Ekiti state. Wọ́n join Lagos, Ọ̀yọ́, Ọ̀ṣun àti Ògùn. Wọ́n máa waste time rárá. Wọ́n declare August 20 fún ìṣẹ̀ṣe dé. Ìkọ̀tọ́ pè ní ìṣẹ̀ṣe. Ìkọ̀tọ́ pè ní ìṣẹ̀ṣe ó kọjá religion o. Wọ́n ní orí ẹni ìṣẹ̀ṣe ẹni ní. Ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ní. Bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ní. Ìkọ̀rí ẹni ìṣẹ̀ṣe ẹni. Ìṣẹ̀ṣe kọjá ọ̀rọ̀ religion. Ẹ má jẹ́ kí àwọn orú wọn lẹ state yìí bínú lọ́wọ́ wá ní wọ́n ti ṣe ní lẹ́yìn lókù tí ẹ̀ bá ṣe ọbẹ̀ sí bínú wa padà bẹ̀rẹ̀ nù. Just append your signature. Put a bill in the national state house of assembly kó append signature kó yọ òkùn yẹn kó lọ́wọ́ rẹ̀. Kó lè ṣe àṣeyọrí kí prosperity lè jọ jẹ́. Kó fi ọ̀wọ̀ fún àwọn bàbá ńlá wa bẹ́ẹ̀ ọjọ́ ìwọ ìyálẹ̀ fún ìṣẹ̀ṣe yín òyàlẹ̀ fún ẹlẹ́gẹ̀ẹ́ because orí ẹ̀ gangan wọ́n tó jẹ́ gómìnà ìṣẹ̀ṣe ni o. Ìyá ẹ̀ tó ti kú tó wà láyé ìṣẹ̀ṣe ẹni. Bàbá ẹ̀ tó kú tó wà láyé ìṣẹ̀ṣe ni. Ìpọ̀lí ẹ̀ ìṣẹ̀ṣe ni. Ìpọ̀lí ẹ̀ lòdìbò fún wa lákàyé. Why you deceiving yourself? Why you becoming hypocrites? Why you becoming hypocrites? Òyìnbó ọmọ tó ìbò hẹ́ẹ̀dì láyé hypocrite ni. Ọjọ́ Sunday báyìí wọ́n gba bíìsì lọ. I travel to about 21 countries out of 28 states in Europe. Àdúgbò lè máa bá ní ṣọ́ọ̀ṣì. Àdúgbò yẹn lè lọ́mọ̀ kó ti fẹ́ kó kàn tọrọ pé kó lè fi lọ́mọ orúkọ yìí. Wọ́n lè nílò tó 30 minutes lọ́mẹ̀. Àwọn lọ́dẹ̀ fi kíní ìwá fún wa. Ẹ jẹ́ ká ṣẹ̀sìn in a moderate way. Ó lọ ṣọ́ọ̀ṣì, ó lọ mọ́ṣáláṣí. Wọ́n ń kírun dáadáa, mo lè yọ lọ́fílà. Nígbà tí mo lọ sí òkè Síónì, àwọn ọ̀dẹ̀ kan tó jẹ́ blogger, wọ́n bá gbé jáde fún kẹwàá òkè. Òkùnkùn history, ó kọ̀ bọ́ sórí social media tó sọ òmò níbi tí mo ti ń bá a bọ̀. Àbọ̀ òun orúkọ mi ni Abdulganiyu Adams Christian, Abdulganiyu Muslim Ige ìbílẹ̀. Báwo wọ́n ṣe kọ́ ilé yẹn? Bó jẹ́ ìdá ẹ̀kan lóṣù àbẹ́ méjì lóṣù, just within 3,000 to 4,000 kó ra kó ṣàdúrà sí lọ́dà sórí àwúrò èdè yẹn tó ń pè ní kí ló bá pè Ogiti. All those things is very very important for your spiritual growth. Àwọn àfáà tó wà lórí òkìtì ọ̀gbọ́n yẹn ìmí ìwà 23 wà bẹ́ẹ̀ ìmí ìwà 30 something wà bẹ́ẹ̀. Ẹni gbogbo yẹn wọ́n máa rìn wọ́n mọ̀ bó ṣe rìn wọ́n yẹn máa kọ́ bẹ̀rẹ̀ àwọn ló mọ̀. Ìwọ wo bí òkìtì ọ̀gbọ́n mansion ló jẹ́ fún wọn nínú rẹ̀.
wọ́n ní àwọn èèyàn mi ṣègbè àwọn èèyàn máa wọ kí ló dé àyẹ̀wò tàbí lọ́dọ̀ gbọ́ bá kiri ẹni tó gbé lóyún ni bí àwọn kírísítẹ́nì olùgbò ayé lọ. Ogun lọ́jà wa ní ìwé eléyẹn ìta àjọ àwọn ẹ̀mí dà jẹ́jẹ́ gbọ́gbọ́. Ṣèbí ta bá sọ àwọn ọ̀tá ìṣe ta fi dáwò wọlé ìwà ilẹ̀ tí máa lọ rìpọ́ọ̀tù wọn fún àwọn ọ̀tá. Wọ́n ní ìkùlé lọ̀tá wà. Ó ti di mọ̀sínú mọ̀síkùn báwọn bàbá wa ṣe ṣe láyé ìgbà yẹn. Bí bá sọ ọkọ tí mo ṣe bí mo ti yóò bá bí pẹ́ńtẹ́ ìgbà tó jẹ́ Yorùbá tó bá pọ̀ ọkọ tí mo ṣe. Àníyá lọ́wọ́ dáńdì ìwọ̀n ẹjẹ́ lọ ṣe nǹkan fọmọdé. Ṣé mo fẹ́ sọ pé fún yín? Tí mo kò fẹ́ àfẹ́ tilẹ̀ Yorùbá tó lè àfẹ́ tiẹ̀. Iṣẹ́ tó bá wọn mi nìyẹn. Ọwọ́ mi máa ń rí òfófó lẹ́lẹ́. Ọwọ́ mi máa ń rí òfófó lẹ́lẹ́. Ẹ̀yin the rest of the 25 minutes. Mo rí ìmáàmù Yorùbá ní program lọ́jọ́ ọ̀rẹ́ ìmọ̀ wá farabalẹ̀ ṣàlàyé fún. Wọ́n ní kò wẹ̀yìn ẹ̀wò olómọkùn àbó òmọkùn. Ó ní ìkọ́tẹ́ ń pè ìjọba kò wù mí wọ́n Yorùbá ní kó kọ́kọ́ wò. Kò sẹ́ni tí ò fẹ́ total migration. Ọkọ tí Yorùbá bá náà fẹ́ tó Yorùbá bá fẹ́ tí wọ́n bá jẹ́ minority tó fẹ́ fagídí fẹ́ tí nǹkan tí Yorùbá bá fẹ́ Yorùbá fi ẹ́ ń bọ́ lẹ́yìn. Wọ́n bá dẹ̀ fi ẹ́ ń bọ́ a fi ẹ́ sí ẹ̀wọ̀n ayérayé. Yorùbá ló fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó ní ó pọ̀ pọ́n ká máa bèrè fún regionalism. Yẹ ká máa bèrè fún regionalism ọjọ́ tí ń pa ọjọ́ tí ń bọ̀ ọjọ́ tí pẹ́. Láti 1993 30 years in struggle experience our fi operate ní sọ̀rọ̀ kí máa sọ àwọn journalist ó request fún interview lọ́sẹ̀ ní sọ̀rọ̀ 30. Mo lè fẹ́lẹ̀ wá. Níbo lè fẹ́ wá? Change the microphone, please. Wọ́n ṣe ṣàlàyé fún nígbà tó bá lé nílẹ̀ kiri tó rí ṣe olórílẹ̀ kejì ò rí ṣe you are losing sympathy and you are losing followers. Wọ́n wá sọ èdè toothless dog. Mo wà ní Amsterdam mo bẹ́ kí speech mi mọ̀ pé wọ́n rán ọ̀pọ̀ ìwà ni táwọn yóò wá lè sọ̀rọ̀ ní ìbòdò tí wá. Ààrẹ náà ló bá sọ̀rọ̀ pé kó máa sọ bẹ́yẹn. Ìwọ ni tẹ́lẹ̀ bá sọ tèmi tán ìwọ máa bọ̀ kó wá sọ̀rọ̀ lórí ìbánisọ̀. Ló máa ń pàṣẹ. Àgbà ló máa ń ṣíkún ọmọdé ló ń jà á. So ẹ̀yin èèyàn wa jẹ́ ká lọ gbọ́n. Ẹ̀ka ẹ̀kọ́ sọ Yorùbá jẹ́ ẹni ilẹ̀ lásán. Ọba ni gbàtí náà bá fi sọ in the Nigeria project. Wọ́n ní Yorùbá always threatening. Àwọn òde threatening ká má ṣe. Nínú history ilẹ̀ Yorùbá tí mo mà ṣe tí mo partake láyé struggle nàìjẹ́kò ìkọ́ta bá ti ní a máa ṣe. Tá a bá ti sọ pé a fẹ́ ṣe protest ní Yorùbá kò síbi tí kọ́ọ̀tù yẹn ṣe tó àmàlí ṣe. Mo lè yẹra dára kan tó wá wá padà wá ń fa àwọn èèyàn tó dábìí yà. Kò bá ló threatening tí Yorùbá bá fẹ́ jẹ ogun ọjọ́ méje wọ́n máa ń prepare fún ọdún méje. Tí Yorùbá bá fẹ́ jẹ ogun ọjọ́ méje 7 years wọ́n máa fi prepare. Logistics, international connection. Àwọn ọmọdé máa ní aṣọ àti bábà àwọn olóma treat wọn. Gbogbo àwọn tó ṣe àbájọ wọn bá láyé wa ní àlàyé pẹ̀lú ẹ̀. Kọ́ńtì mélòó ló máa support wa? Àwọn olóma máa rán lọ sí United Nations. Àwọn olóma máa rán lọ sí European Union. Àwọn olóma máa rán lọ sí Commonwealth. Àwọn olóma máa ti African Union àti ECOWAS. No, have that. You are shouting. You are exporting people every day. Wọ́n ló ní nǹkan tí àbájẹ tẹ́lẹ̀ kù tó ní ìyàwó. Tó bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá o. Àìjí kan ló pẹ̀lú làwọn o. Lóòótọ́ ẹ̀gbọ́n wa ló jẹ́ president Nàìjíríà. Ìgbóhùn náà wà láàrin ogun l'Ábùjá. Ogun yípo. Ẹ̀gbọ́n àti ìtọ́kùwò sọ.
ó bá jẹ́ ó bá mú ó gbé Ghana must go ẹ̀gbọ́n kan tó sọ fún president ó ní kò lẹ́yìn lẹ́yìn o Yorùbá ló sọ ó lè wá gbàgbé wípé ọmọ ní òun burú títí Adéèsí ààrẹ. torí tó sọ̀rọ̀ yẹn tó ń jẹ ṣúgà fún gbogbo àwọn ọ̀bọ ilé Yorùbá arígbẹ́gbà tẹ bá gbógun ti ẹni tó wà bẹ́ẹ̀ tó jẹ́ Yorùbá kò ní padà àti ọ̀tá ẹ̀ wá sí ọ̀rẹ́ ìdájá Yorùbá máa ń gbà pé differences wà láàrin wọn wọ́n react to issues àwọn gbólóhùn mẹ́ta ni Yorùbá máa bẹ́ sọ ìgbà ni wàá máa bẹ́ ọmọ ẹni kì í ṣe níbẹ̀ nìyẹn. wọ́n ní kò lè pé tí wọ́n bá léèyàn níta ìdè ló sábọ̀ àwọn ẹgbẹ́ ìbọn wa náà àwa tó yẹ kó fi ṣọ̀rẹ́ olùbọ̀rá àká ṣọ̀rẹ́ òun ọ̀pẹ́ kò sí kan tó dàbí alájọbí ọ̀yọ́ information mo ti kọ́ lẹ́tà sí o president congratulate o fún olúborí ní Supreme Court àjẹ̀rí àwọn kankan tó ń ṣe bó tẹ̀lé pé economy yẹn ò tí balance ó fi wá hàn gẹ́gẹ́ bí ọmọ ọkọ ní Nàìjíríà àríyá o mo rí ẹnìkan tó kọ tọ́lú nǹkan wọ́n ní ilẹ̀ Yorùbá ló kó àpapọ̀ Yorùbá tẹ́yọ̀ wá àná láìsẹ̀ pọfẹ́sọ̀ ráyè ló sẹ́yìn sí i Yorùbá òde EFCC rí tí wọ́n sọ bá ń sáà nìkan ní kó máa jẹ́ EFCC ṣe àwọn àmì ó lè fún Yorùbá lọ́tẹ̀ iná ẹ̀yìn náà ìwà jẹ́ tí ó bá òde kọ́sítọ̀mù rí ó lè lọ́pẹ́ lọ́tẹ̀ yóò kí Yorùbá náà tẹ̀ tẹ̀sí kọ́sítọ̀mù yẹn 90% àwọn tó ti wà ní kọ̀ọ̀kọ̀lá ọ̀kọ́sọ̀ ọ̀sán ni wọ́n Yorùbá òde immigration rí obìnrin tó dẹ̀bẹ́ lọ onímọ̀ tẹ́pa wọ́n náà jẹ́ díẹ̀ ó wá lórí tí wọ́n á sẹ̀ wá pariwo pọ̀ ẹgbẹ́ ìfún alọ́rọ̀ sọ nígbà tó bá bẹ̀ kò kí fún alọ́rọ̀ sọ̀rọ̀ sábà. so alẹ́bàdàn wo appointment yẹn náà gan ibú ìmìlì sórí appointment is balance. Lè kọ́kọ́ tó wá lọ́dún mẹ́jọ ń bẹ̀rẹ̀ tó wà nílé wọ̀ nígbà tí Buhari ṣe tàwọn èèyàn ẹ̀ orílẹ̀ wọ̀ gbogbo Nàìjíríà ò láì di Buhari ṣùgbọ́n Buhari rílé wọ̀ nígbà tí Babangida ṣe ọdún mẹ́jọ ẹ̀ orílẹ̀ wọ̀ síbi náà òun náà sì rò bẹ́ẹ̀ jẹ́ kí ṣe tẹ̀yàn mi díẹ̀ ìrílẹ̀ wọ̀. fún mọ́ọ̀dù ìtúwẹ́sẹ̀ Jonathan ṣe tàwọn Niger Delta ní Igbo orílẹ̀ wọ̀ òun náà wá wo àwọn dílẹ̀ ní ẹ̀jẹ̀ kẹ́mi náà ṣe tàwọn ọmọ èèyàn mi díẹ̀ ìrílẹ̀ wọ̀. tó olùkọ́ bá lọ́dẹ̀ jẹ́ wá tẹ̀jẹ́ kí ló wáyé lọ. ó ta àti ìrìnàjò kò lè gbọ́ fìrífìrí pé ọmọ yẹn lágídí ó yẹ kó kọ́ lẹ́tà kó bá rí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.